Inú bíbí mi ò fiṣẹ́ mi rán, ẹ̀dọ̀ fùfù mi ò bẹ̀ ọ́ lọ́wẹ̀. Ìbínú tẹ́ ẹ rí yẹn kò mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Bí bàtà bá ń ró láròjù, ó ṣetán tí yóò yá. Nítorí àríyànjiyàn tí kò tó nǹkan, Azeez fọ́ hámà mọ́ ìyàwó rẹ̀ lórí, ló bá kíka àbámọ̀ bọnu. Bí ẹ bá fojú inú wò ó, ọ̀rọ̀ lọ́kọ-láya lásìkò yìí nílò àpérò, ó nílò àbójútó gidi gan. Ó kọjá fífi ẹnu sọ irú ìfẹ́ tí wọ́n ní síra wọn. Ká máa pé I love you, I love you. Ọ̀rọ̀ lọ́kọ-láya lásìkò yìí lóde òní ti kọjá gbogbo ibi tí a mọ̀rọ̀ sí yìí. Ó ti di nǹkan tó nílò kí ìgbésẹ̀ akin àti ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì wà fáwọn tọkọ-tìyàwó. Ọjọ́ orí nígbà míì ó ṣe kókó nínú yíyàn yálà lọ́kọ tàbí aya. Torí ìgbéyàwó àtohun tó ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ-láya ó ń kó ipa pàtàkì láyé àwọn ọmọ tó bá tara òbí bẹ́ẹ̀ jáde. Ẹ wo ohun tó gbayé kan báyìí. Àwọn pàpàǹlágí, ìkà, abàmì, ọ̀dájú ọmọ ti dàpọ̀ mọ́ ojúlówó ọmọ lásìkò yìí. Níbo gan láyé ń yí lọ? Ṣèbí tí ọmọ ò bá jọ ṣòkòtò yóò jọ kíjìpá. Ọmọ tó jẹ́ wípé bàbá ẹ̀ àti ìyá ẹ̀ máa ń jà ní gbogbo ìgbà. Èpè ńláńlá ni wọ́n ń gbéra wọn ṣẹ́. Àìmọye ọ̀rọ̀ òdì ni wọ́n ń sọ fúnra wọn. Bí ìyá bá fa ọ̀bẹ yọ, bàbá á yọ kùmọ̀. Irú ẹ̀kọ́ wo nirú ọmọ bẹ́ẹ̀ ń kọ́? Irú èèyàn wo nirú ọmọ yìí yóò dà tó bá dàgbà lẹ́yìn wá ọ̀la? Ìṣẹ̀lẹ̀ burúkú yìí ló wáyé nípínlẹ̀ Ògùn nípa arákùnrin kan Azeez Bámigbóyè tó jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta ẹni ọdún 31 tó ṣekú pa ìyàwó rẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ohun tó sọ ni wípé kì í ṣe pé òun lérò tàbí mọ̀ọ́mọ̀ fẹ́ pa ìyàwó òun. Ó ní níṣe ló ṣèṣì ni òun kò fẹ́ ní kí òun já owó ẹ̀ kúrò, kóun sì so ewé agbéjẹmọ́wọ́, kóun halẹ̀ mọ́ gẹ́gẹ́ bí ọkùnrin. Lọ̀rọ̀ bá yíwọ́, kì í ṣe pé òun fẹ́ mọ̀ọ́mọ̀ pa á ni o. Ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo ìgbà ni ìjà máa ń sábà wáyé láàárín òun àti ìyàwó rẹ̀ yìí. Ó ti lé ní ọdún 5 tí wọ́n ti ń bẹ́rẹ́ àníyàn wọn bọ̀. Òjò ti ń pagún àwọn méjèèjì ọjọ́ ti pẹ́, àti ọdún 5 ló ti ń gbé papọ̀ gẹ́gẹ́ bí tọkọtaya. Bó tilẹ̀ jẹ́ wípé kò fi arábìnrin yìí níṣu lọ́kà gẹ́gẹ́ bí ọ̀kan lára ìlànà ààtọ̀ nínú ìgbéyàwó, yálà nínú ìgbéyàwó ìbílẹ̀, ìgbéyàwó tẹlẹ́sìn Mùsùlùmí tàbí ìgbéyàwó tẹlẹ́sìn Kìrìsìtẹ́nì. Kò sí èyí kankan èyí tí àwọn méjèèjì ṣe kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé pọ̀ gẹ́gẹ́ bí tọkọtaya. Bẹ́ẹ̀ kúkú ti mọ̀ pé irú ẹ̀ pọ̀ lóde báyìí, ṣùgbọ́n èyí tó ń dúró nínú gbogbo irú ìgbéyàwó báyìí kò tó nǹkan, torí kò sí ẹni tó máa fowó ròyìn tí ò ní kọ. Oògùn tí a ò bá fowó ṣe ẹ̀yìn àmù ló sùn. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìgbéyàwó tó jẹ́ pé mo yàn pàkà ṣe máa ń rí lọ́pọ̀ ìgbà. Ṣùgbọ́n tẹ́lẹ́dùmarè kò yọ̀ǹda ọmọ fún àwọn méjèèjì láti bí ọdún 5 tí wọ́n ti ń gbé papọ̀. Azeez tí ó jẹ́ wípé láìpẹ́ yìí ló kàgbákò ìjàmbá ọkọ̀ lákòókò tó ń darí bọ̀ láti ìlú Èkó tó lọ láti lọ ṣiṣẹ́, tó ń darí bọ̀ wá sílé kó tó di pé ó kàgbákò ìjàmbá ọkọ̀ tó sọ ọ́ dèrò ilé ìwòsàn. Ọ̀pọ̀lọpọ̀ oṣù ni Azeez lò nílé ìwòsàn níbi tí wọ́n ti ń fún ní ìtọ́jú kó lè padà bọ̀ sípò. Ìyàwó rẹ̀ tó ṣekú pa yìí, òun náà ló dúró tì í nílé ìwòsàn, tó gba kẹ̀kẹ́ tì í, tó ń ṣe kùrùkẹrẹ, tó ń lọ sókè sódò wípé kí ọkọ òun má di aláìsí, kóun má ṣopó ọ̀sán gangan, kí ara ọkọ rẹ̀ lè yá. Ó dúró ti ọkọ rẹ̀ digbídigbí tó sì ń dáàbò bò, tó ń mójútó. Bó tilẹ̀ jẹ́ wípé ìgbìyànjú lẹ̀dá ń gbà, Ọlọ́run ọba ló ní déédéé. Ṣùgbọ́n ájò ó ju owó lọ. Èyí ni ọmọbìnrin yìí ṣe o. Kí ló wá dé tó fi wá jẹ́ wípé ikú ni Azeez fi san oore fún ìyàwó tó dúró tini?
nígbà ìṣòro tí kò fini sílẹ̀ sílé ìwòsàn. Bó tiẹ̀ jẹ́ wípé àkókò náà pọ̀ tí wọ́n lò nílé ìwòsàn, síbẹ̀ ọmọbìnrin yìí faradà á. Kí ló wá dé tó fi jẹ́ wípé ikú ni Azeez fi san oore fún ìyàwó rẹ̀ tó dúró tì í nígbà ìṣòro, tó fi wá di wípé hámà ló fi fọ́ orí rẹ̀ yẹ́lẹyẹ̀lẹ, bí ìgbà tí èèyàn ò bá fi ọ̀bẹ bẹ ṣígùn, tàbí bí ìgbà tí ṣígùn ò bá jábọ́ látorí igi kó wá fọ́ pẹ́kẹpẹ̀kẹ. Ó bani lọ́kàn jẹ́, ó dunni o wípé irú eléyìí ṣẹlẹ̀ láwùjọ. Ó mú ẹ̀mí odindi èèyàn lọ, ẹni tá a pè gẹ́gẹ́ bí olólùfẹ́ pẹ̀lú ara wa. Àmọ́ ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí dáadáa. Ẹ láǹfààní láti gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́nu Azeez fúnra rẹ̀, ìdí tó fi fi hámà fọ́ ìyàwó rẹ̀ tó ti ń fẹ́ láti ọdún 5 tó fi hámà fọ́ lórí, tó fi wá di wípé ó rán lọ sọ́run ọ̀sán gangan. Azeez Bámigbóyè. Azeez Bámigbóyè. Bámigbóyè. ọmọ ìlú wo ni ẹ́? Ọmọ Abẹ́òkúta. Ọmọ Abẹ́òkúta. Bẹ́ẹ̀. Ìwọ ti tó ọmọ ọdún mélòó báyìí? 31 years báyìí. 31 years. Kí nìdí tó fi ṣekú pa ìyàwó rẹ̀? mi ò pa. Ohun tó ṣẹlẹ̀ ni pé ló bá mi fa wàhálà, ó bọ́ mi bọ́lẹ̀ látòrí bẹ́ẹ̀dì. So bódẹ̀ ìwọ́ mi bọ́lẹ̀ tó gá mi lọ́rùn mọ́lẹ̀, èmi àti ẹ̀jọ́ ní drag. So ọ̀gbìn tọ́wọ́ mi mú òun ni ó jẹ́ kí n fọmọ so náà kọ̀dọ̀ fún nígbà yẹn. Kí ni ọwọ́ ẹ mú tó fọmọ lórí? Hámà tó wà níbi iṣẹ́. Hámà tó wà níbi iṣẹ́. Bẹ́ẹ̀ tá a fi rọ ṣíà. Tẹ́ fi rọ ṣíà. Bẹ́ẹ̀. Ó tó gbà ó tí hámà yìí ti wà lọ́wọ́ ẹ̀, àti kí ni ìwọ ń fi hámà ṣe inú ilé? A fi rọ ṣíà yẹn lábẹ́. Ìwọ àti ìyàwó ẹ̀ ti fẹ́ra ó tọ́dún mélòó? Ó ti lé ní 5 years. Ó ti lé ní 5 years. Ọmọ mélòó ló bí fún ẹ? Kò tí ì bímọ fún ẹ. Kí ni ìdí tí wọ́n fi ní ásídẹ́ǹtì tí ń bẹ̀lẹ̀? Báwo ló ṣe lásídẹ́ǹtì? Ń bọ̀ látẹ̀kọ̀ ni mo ní ásídẹ́ǹtì. Ò ń bọ̀ látẹ̀kọ̀ ló lásídẹ́ǹtì. Ìgbà tó lásídẹ́ǹtì ìjà arábìnrin yìí fi ẹ́lẹ̀ rárá, kó kúrò nílé rẹ̀. Ta ló dúró tì ẹ́ nílé ìwòsàn nígbà tí wọ́n ń tọ́jú ẹ lọ́wọ́? Òun àtàwọn àbúrò ẹ̀. Irú ìyàwó wo gan ló ṣe fún? Mi ò tí ì san. O ò tí ì sanwó orí ẹ̀. Jẹ́ ká ṣe báyìí, nǹkan kan ló máa fà á kó tó di wípé o lè sọ pé ìjà bẹ́lẹ̀ láàrin yẹn. Kí ni tó fàjà gangan? Ṣẹ̀ṣẹ̀ máa bá mi fa wàhálà bẹ́ẹ̀. Ìjọ kan náà ló bá mi fa wàhálà tí ó gé mi lọ́wọ́ níbẹ̀. So tó bá dẹ̀ ti abẹ́ mi ò dẹ̀ kí n sọ̀rọ̀. Ìmọ̀ tó wá tún ṣẹlẹ̀ ní ìjẹta lẹ́yìn bí ìjẹrin ló ti bẹ̀rẹ̀, lójú ti bẹ̀rẹ̀ sí ní bá mi fà. Kí ló bá ẹ fà? Kí ni tẹ́jọ́ ń fà sọ̀rọ̀ àsìkò ọ̀rọ̀ lélẹ́yìí? Ó ní owó òun tó wà lọ́wọ́ mi kí n mọ bí mo ṣe máa bóun wà. Ó dẹ̀ ní kò sí wàhálà, oró yá mi lówó owó kan ti pẹ́. Ó dẹ̀ ní kò sí wàhálà ń bẹ́ wà. Ìgbà tó wá di wípé ó di ọwọ́ òun ìjẹta yẹn ló wá bẹ̀rẹ̀, lójú wá bẹ̀rẹ̀. Ó dẹ̀ gbà mọ́ ní àkótó tó lọ́wọ́ rọ̀lẹ́, ó bá mọ́ rìn nílé. Ó fẹjọ́ mi súnmọ́ yẹn, ó dẹ̀ bá a sọ̀rọ̀ pé kó má bínú pé ká má jà pé ká má jà ìṣòro àwọn ọ̀gbìn. Ó dẹ̀ náà ti gbọ́ kó tó di kó dọwọ́ òun, kó tó fẹsẹ̀ ifá mi jábọ́ lórí bẹ́ẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí ní bá mi fà tó gbin tó gá mi lọ́wọ́. Kí ni ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀ láàrin yín nípa yín pé bóyá obìnrin yìí ti ń fẹ́ ọkùnrin míì àbí bóyá ó ń yálè? Kí ni tó lè sọ ń pa yín? Gbàǹgbà tí mo kọ́kọ́ délé, ó máa ń ṣe fídíò pọ̀ pẹ̀lú ọkùnrin. Ó ní ṣojú mi nínú ilé ní òwò tó máa ń ṣe fídíò pọ̀ tó máa ń kọ́ ọkùnrin. So gbogbo mo dẹ̀ fẹjọ́ yẹn súnmọ́ mi. Wọ́n ní ẹ̀dẹ̀ bá sọ pé irú rọ́bìṣì wo nìyẹn ní ṣojú ọkọ ẹ̀ ló ṣe ń ṣe fídíò pọ̀ ní òwò ní iṣẹ́ ní kíní kan. So ló ṣẹlẹ̀ nígbà yẹn. Ìgbà tí mọ́mí ẹ̀dẹ̀ bá sọ pé kó stop díẹ̀. Oṣù mélòó lo lò ní ilé ìwòsàn pẹ̀lú condition tó kọ́kọ́ wà yìí tẹ́lẹ̀? Láti mọ accident. Bẹ́ẹ̀ni. Mo lò 9 months. 9 months. So obìnrin yìí dúró tì ẹ́ lásìkò yẹn? Bẹ́ẹ̀ni, náà ló dúró tì mí. Kò dẹ̀yìn àlè nígbà yẹn àbí? Nínú ìgbà
ìgbà yẹn náà ni ìgbà táwa lọ hospital tí mo wà lọ hospital yẹn làwọn tó wọ́jọ́ máa ń sùn ní ibi tó ń sùn wọ́ọ̀dù yẹn máa ń sọ pé ó máa ń lọ ibi kan lọ sùn mi ò dé kà kún gbogbo ìgbà yẹn. o ò ka mọ́ bẹ́ẹ̀ wọ́n ń sọ fún ẹ bọ̀ ó dúró tiẹ̀ tó fi kúrò nílé ìwòsàn nígbà tẹ́ wá délé kí nìdí tó fi wá rí ọ̀rọ̀ yẹn rò padà kó tó di pé ó bẹ́ sí jà láàrin. ó máa ń ṣe nígbà tí mo délé ó máa ń ṣe fídíò pọ̀ pẹ̀lú ọkùnrin ní ìṣojú mi nílé torí orí bẹ́ẹ̀dì lèmi ń sùn ń sùn orí bẹ́ẹ̀dì kékeré nílẹ̀ ńlẹ̀ tí orí bá rẹ̀ ní ṣe áwòrán máa rò pé mo ti sùn mánà ayọ̀ kí ló dé tó ń ṣe báyìí nǹkan kan lẹ́yìn so ojoojúmọ́ ó yáyìn ṣe ìyẹn kó tó di pé mo fẹ́ jọ́sùn mọ́ mi ní ẹ̀dá ìwà bá a sọ ọ̀rọ̀ burúkú wọn ṣe ẹni tí. nígbà tí wọ́n wá mú àmà tó fi là lórí obìnrin yìí condition wo ló wà báyìí. ó ti ń get better. ó ń get better bó ti ṣaláìsí. ó ti ṣaláìsí. ó ti kú. ìjọ mọ̀ pé obìnrin yẹn ti kú. sọ̀rọ̀ sókè. wọ́n sọ pé ó ti kú. àmọ́ nígbà tí wọ́n là mọ́ ẹ mélòó ló la àmà yìí mọ́ lórí. ìgbà tó gbá mi lọ́rùn lọ mọ́lẹ̀ bí mo fún máma ni mo fọ́ ọmọ kó tó di kó fi mí lẹ̀ bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta sí. ìdájọ́ wo ló ń retí látọ̀dọ̀ ìjọba báyìí. ìjọba síjú àmì omi. sọ̀rọ̀ ìjọba síjú àmì omi. kí ìjọba síjú àánú wù ẹ̀ lẹ́yìn tí obìnrin tẹ̀ ti dolóògbé àbí. iṣẹ́ kí ni wọ́n ń ṣe gangan. mọ́tò ni mo wà. mọ́tò ni mo wà. orúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Azeez. Bámgbóyè. ọmọ agboolé wo ni ẹ. ọmọ Abẹ́òkúta. lágboolé wo lábẹ́òkúta. lágboolé wo lábẹ́òkúta. ọmọ Sáìdì Ṣàjẹ́ ni mi. kí lorúkọ bàbá rẹ. Àjàní. Àjàyí. Àjàní. Àjàní lágboolé wo yìí. ní Ṣàjẹ́. ìjà àwọn mọ̀lẹ́bí ẹ ti gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ṣé wọ́n ti yọjú sí ẹ. ọ̀nà débí lánàá pé wọ́n wá pẹ̀lú ẹni ọ́fíìsà tó wá bá mi ọ wà ń ta pẹ̀lú mi lọ́dọ̀ ọmọ ìyàwó mi. Azeez gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé máa ń yá owó lọ́wọ́ ìyàwó rẹ̀ yìí tí ó sì máa dá padà fún un gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé olùrànlọ́wọ́ ní lọ́kọ-láya jẹ́ síra wọn. ṣùgbọ́n kí ló wáá dé tí fún mi lówó mi ò fún ẹ lówó dá owó mi padà owó tí mo yá ẹ ṣe wá dohun tá à ń para ẹni. àṣé lóòótọ́ ni òwe Yorùbá tó sọ pé ọrùn kúkúrú la fi ń yá owó ọrùn gígùn la fi ń san gbèsè àti wípé owó ló ń bojú ọ̀rẹ́ jẹ́. òwú àpèkánukò Azeez fìdí ẹ̀ múlẹ̀ pé ìyàwó òun ló máa ń ní aáwọ̀ pẹ̀lú òun ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ìṣe ẹ̀. ó tún sọ ọ́ di mímọ̀ wípé arábìnrin náà ní ìrìn ẹsẹ̀ rẹ̀ ò mọ́ nítorí wípé ó ń yan àlè ó ń ṣe ojú méjì pẹ̀lú òun. ó fìdí ẹ̀ múlẹ̀ pé lọ́pọ̀ ìgbà lòun ti pe àkíyèsí àwọn mọ̀lẹ́bí ẹ̀ sí ọ̀rọ̀ náà tí wọ́n sì máa ń pè é láti bá a wí gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ní gbogbo ìgbà. ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún náà kọ́ ni ó fẹnu sọlẹ̀ àfi bí ìgbà tí ọ̀bẹ ò bá jábọ́. bákan náà ló ní lára ohun tó tún fàdí ìjà àwọn òun ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé ìyàwó òun ní gbogbo ìgbà ló máa ń pe àwọn ọkùnrin tó ń yàn lọ́rẹ̀ẹ́ ìyẹn tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de ló máa ń pè wọ́n lórí fídíò kọ́ọ̀ nínú ilé. ó ní lọ́pọ̀ ìgbà tóun bá wà nínú ilé tóun wà lórí ibùsùn tíyàwó òun náà wà lórí ibùsùn nínú ilé pẹ̀lú òun á máa ṣe fídíò kọ́ọ̀ á máa pe àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ìkọ̀kọ̀ ẹ̀ lọ́kùnrin tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de láì bìkítà wípé òun tóun jẹ́ ọkọ wà pẹ̀lú ẹ̀. á máa hùwà ta ló máa mú mi á máa jayé tóun láì fún òun lọ́wọ́ gẹ́gẹ́ bí ọkọ. ó ní bó tilẹ̀ jẹ́ wípé òun gbọ́ fínrínfinrín ẹ̀ pé ìyàwó òun ìrìn ẹsẹ̀ rẹ̀ ò mọ́ ṣùgbọ́n òun ò tètè kọbi ara sí i nítorí gbogbo ìgbà náà lòun wà lórí ìdùbúlẹ̀ àìsàn nílé ìwòsàn kó tó wáá di wípé òun fúnra òun fojú òun rí ohun tó ń ṣẹlẹ̀
kó tó di pé òun mú lọ́rùn ọwọ́. Ó ní lọ́pọ̀ ìgbà ló jẹ́ wípé kíní ọ̀hún ti wá wọ̀ ọ́ lára débi wípé kò tiẹ̀ ń rò ó wípé òun wà nílé tàbí òun wà láwọn agbègbè tó jẹ́ pé kò tọ́ láti máa gbérú ìpè bẹ́ẹ̀ tàbí máa pe irú ìpè bẹ́ẹ̀. Bákan náà ni Afeez sọ wípé ní ọ̀pọ̀ ìgbà kẹ̀ré òun máa pirọrọ bíi pé òun sùn tí ìyàwó òun máa wo òun tó máa rò bóyá òun ti sùn. Lẹ́yìn tó bá ti wò dáadáa tó ti wọ̀ tún wò sí, á wá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, á bẹ̀rẹ̀ sí máa dọ̀wẹ́kẹ̀, á máa pe àwọn ọ̀rẹ́kùnrin tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de, tí wọ́n jọ ń ṣe ohun tí ò tọ́, tóun á sì máa gbọ́ níbi tóun bá sùn sí. Ó ní kò lóǹkà ìgbà lòun ti mú ọ̀rọ̀ náà dé etí ìgbọ́ ìyá ìyàwó òun, ṣùgbọ́n ìyá ìyàwó òun kò fi kan pé méjì, kò fi dúdú pe funfun, bẹ́ẹ̀ kò fi òlòlò fọhùn. Níṣe ló máa ń pe ọmọ rẹ̀ láti bá a sọ, ṣùgbọ́n ọmọ náà tó jẹ́ ìyàwó òun, ó ya létí lápá ọmọ, olórí kunkun ni. Ó dàbí ewúrẹ́ tó bá lé níbì kan báyìí, tó bá kúrò á tún padà lọ bẹ̀. Ohun tí wọ́n ní kó má ṣe gan ló máa tún padà wá ṣe. Tẹ́lẹ̀ yìí sì máa ń jẹ́ ọgbẹ́ àti ìbànújẹ́ ọkàn fún òun, bó tiẹ̀ jẹ́ wípé kì í ṣe wípé òun gbà á lérò tàbí òun mọ̀ọ́mọ̀ fẹ́ pa á. Àríyànjiyàn ló dé ọjọ́ burúkú tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Owó tí ó yá òun ló béèrè lọ́wọ́ òun, tí òun sì ṣèlérí wípé òun máa sanwó náà fún un. Ó ní ó sọ ọ̀rọ̀ náà di gbákàgbìyàn, ó sọ ọ́ di rògbòdìyàn, ó sọ dohun tó fẹjú kẹ̀kẹ́ mọ́ òun lọ́wọ́. Nígbà tóun rí wípé ó tún ń bákan bọ̀, ó fẹ́ fa wàhálà lẹ́sẹ̀, ó fẹ́ fa jọ̀gọ̀dì, òun pe ẹ̀gbọ́n òun fi ọ̀rọ̀ náà tó wọn létí, wọ́n sì pé á gba owó rẹ̀ kó lọ bomi sùúrù mu. Wọ́n ṣe ìlérí láti san owó náà, ṣùgbọ́n ó sì mẹ̀dọ̀ díẹ̀ o, kò pẹ́ ní ìbínú ọ̀hún bá tún gbé wọ̀, tó fi wá di wípé ọ̀rọ̀ náà di rántó láàrin ọkọ àtìyàwó, tó fi dohun tó fẹjú kẹ̀kẹ́. Ṣùgbọ́n ọjọ́ burúkú tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé, lẹ́yìn tí wọ́n ti bá wọn yanjú ọ̀rọ̀, bó tilẹ̀ jẹ́ wípé Afeez sọ pé àwọn ti fa ọ̀rọ̀ náà ṣáájú tẹ́lẹ̀, ṣùgbọ́n ṣá, ó bá ìyá òun lé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí fẹ́ ṣẹlẹ̀, tí ìyá òun sì bẹ́ẹ̀ wípé ó máa san owó yẹn, ọmọ òun á san lásán pé ni, tí wọ́n sì yanjú ọ̀rọ̀ náà télégbèrègbé télégbèrègbè. Àṣé ohun tá a rò bóyá ó kú léwé kò kú légbò. Nígbà tó di òru bíi ọwọ́ aago 2, gẹ́gẹ́ bí ohun tí Afeez bóníròyìn sọ, ní ìyàwó rẹ̀ bá tún bẹ̀rẹ̀ sí máa fa èṣù yìí lẹ́sẹ̀ o. Ó tún bẹ̀rẹ̀ wàhálà yìí. Ó mẹ́nuba ọ̀rọ̀ owó ọ̀hún bí ẹni tó fẹ́ fi nǹkan kẹ́wọ́. Ó bẹ̀rẹ̀ sí máa dà á láàmú lórí owó náà. Ọ̀rọ̀ náà wá di wàhálà. Afeez ní ohun tó ṣẹlẹ̀ lóru ni wípé ìyàwó òun, lẹ́yìn tó ti fa wàhálà yìí, tó fẹ́ sọ kíní ọ̀hún dèṣù, ló fa òun lẹ́sẹ̀. Ìyẹn ẹsẹ̀ tóun fi ní ásídẹ́ǹtì nígbà tí òun ní ásídẹ́ǹtì ńgbà náà, tóun fi dèrò ilé ìwòsàn. Ó ní nígbà tó fi ẹsẹ̀ òun wọ́ òun látorí bẹ́ẹ̀dì ṣubú sílẹ̀ ńlẹ̀, ló wá ga òun lọ́rùn mọ́lẹ̀ tó fún òun lọ́rùn. Èrè wípé kó má gbẹ̀mí òun, kóun lè gbára òun kalẹ̀ lọ́wọ́ ẹ̀ lòun sá, àti ìgbìyànjú wípé kóun má di ẹni àkọlẹ̀bò. Ọwọ́ tí òun nà lòun mú hámà táwọn fi rọ àga tó wà nílé. Hámà yìí lòun gbá mọ́ orí ìyàwó òun. Ó jẹ́ ohun tó burú jáì tó dunni púpọ̀, láì kìí ṣe igi tàbí ìgbálẹ̀. Ó ní hámà náà ní òun gbá mọ́ ọ lórí tó ìgbà 3 kó tó di pé ó múdìí lọlẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ohun tí Afeez ń sọ ni wípé ìyàwó òun wà nílé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú látàrí orí rẹ̀ tí òun fọ́ hámà mọ́. Ṣùgbọ́n o, ìyàwó ọ̀hún bá ṣe ń kóròyìn yìí jọ ti jáde láyè. Ẹsẹ̀kẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ló ti dẹni tó jáde kúrò láyé, ló ti ṣílẹ̀ bora bí aṣọ, ló ti di ẹni àgbégbìn bí èbù iṣu. Ó ṣeni láàánú wípé ìrìn àjò ìfẹ́ ọdún 5 ló padà la ẹ̀mí lọ
Kí ló dé tá a kì í fi ń gba sùúrù láàyè bí ó bá ti di wípé ìjà ń wáyé láàrin lọ́kọ-láya? Ó yẹ kí oníkálùkù tẹ̀síwájú kó má bàa di wípé ohun tó ń mẹ̀mí lọ. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn ọ̀dọ́ ìsinyìí ló jẹ́ wípé àwọn gan wọn ì tíì tó ẹni tó yẹ kó lọlé ọkọ, débi wípé ẹni tó ní ẹ̀kọ́ tó yè kooro. Bó tilẹ̀ jẹ́ wípé Afeez sọ wípé kì í ṣe wípé òun gbà á lérò tàbí mọ̀ọ́mọ̀ fẹ́ pa obìnrin yìí, ṣùgbọ́n ṣá o, èèyàn tí ò fẹ́ pa obìnrin, èèyàn tí ò ní èròǹgbà láti pa èèyàn ẹgbẹ́ tó wá fọ́ hámà mọ́ lórí, ṣe ká ní hámà á wá dàbí ìgbálẹ̀ tí èèyàn kò lè kó bó èèyàn, àbí ó dàbí igi tá a lè fi báyàn wé bí àtòrì? Ó ti wá lọ jẹ́ orí tó jẹ́ àkójọpọ̀ ọpọlọ tó gbé gbogbo ẹ̀yà ara dúró wà ló ti fọ́ hámà náà mọ́ lórí. Níbi tẹ́ ẹ ti rí tí ìfọ̀rọ̀wérọ̀ ti ń wáyé pẹ̀lú Azeez yìí, orí ibùsùn nílé ìwòsàn ló wà níbi tóun náà ti ń gbàtọ́jú. Ṣùgbọ́n ṣá, èyí kò sọ pé kí ọwọ́ òfin má tò, èyí kò sọ pé kí ó má fojú balé ẹjọ́ o. Ní kété tí ara rẹ̀ bá ti yá, ó di dandan eré lẹ́lẹ́lẹ́ nílé ẹjọ́ ni. Ọ̀rọ̀ ọ̀hún á délé ẹjọ́ gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀. Òfin á ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Ṣùgbọ́n ẹ̀kọ́ rèé fún gbogbo ọkọ àtìyàwó. Irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ṣì ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lójú òpó ìkànnì yìí, lórí ti obìnrin kan tó pa ọkọ rẹ̀ lákòókò táwọn náà ní fàmífà-ẹ́ tó wáyé ní agbègbè Odò Ẹran nílùú Abẹ́òkúta. Ṣùgbọ́n ṣá, lọ́kọ-láya ẹ̀kọ́ rèé fún yín láti kọ́ o lórí bí ìjà ṣe ń wáyé láàrin tọkọtaya. Ó yẹ kí àwùjọ kó dìde láti wá ojútùú sí ìpànìyàn tó ń wáyé láàrin lọ́kọ-láya. Àwọn ìjà tó ń yọrí sí ìpàdánù ẹ̀mí tó máa ń sábà wáyé láàrin lọ́kọ-láya kó má bàa ṣe àkóbá fáwọn ọmọ tó ń dìde bọ̀ lẹ́yìn ọ̀la. Ẹ láǹfààní láti sọ èrò àti ojú ìwòye yín lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣe ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Dúpẹ́jọ́, ó yá dúpẹ́jọ́. Ọpẹ́, ọpẹ́ la mú wá o. Ọpẹ́, ọpẹ́ la mú wá. Ọpẹ́ o, ọpẹ́, ọpẹ́, ọpẹ́ la mú wá. Thank you. Àwa dúpẹ́ fọba tó dá wa sí. Ọpẹ́, ọpẹ́ la mú wá. Ọpẹ́, 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 ọpẹ́ ìyìn, ọpẹ́, ọpẹ́ ògo, ọpẹ́, ọpẹ́ la mú wá o. Ọba láyé lọ́run o, ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. Ọpẹ́, ọpẹ́ la mú wá. Olóore mi o, aláàánú mi o, mo wá dúpẹ́ oore rẹ. Ọpẹ́, ọpẹ́ la mú wá. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. January, February, March, Jamaki. April, May, June, máàkì o. July, August, September, àti kí. October, November, December, káfíńdò. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. Ọ̀rẹ́ bó bá ṣe pọ̀ mọ́ ló ká, bó jẹ́jà tàbí tọ́kì. Bọ́dún tuntun bá wọlé, oníṣe tàwa lọ́gbẹ̀ wọn. Àní bó bá ṣe pọ̀ mọ́ ló ká,
yan ikú pa á bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o. wọn ara rẹ̀. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀ mo ní mọ́tò. ọlọ́kadà gbé yọ lọ́tún gbé yọ lọ́sì ó gbẹ̀yìn yọ ó. pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó lámọ̀ tó dáadáa. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá ohun tó máa bá plane figagbága. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ́rọ̀ sísọ fún mi. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ́rọ̀ sísọ fún mi. mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì MC Man bàbá mo jẹ́. Báṣùgbà mọ́ mi o. ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń